ó ti tó gẹ́, kí ló dé gan-an? Ẹ jẹ́ ká kúkú ja ìjà yìí ní ojú páálí, ẹ jẹ́ ká jà á ní ojú dọ́sìnì, bó bá fẹ́ dogun kó dogun, bó bá fẹ́ di ọ̀tẹ̀ kó di ọ̀tẹ̀. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ó dàbí ẹni wípé ìjà tó wà láàrin gbajúgbajà ìṣeré orí ìtàgé ti Nollywood, ìyẹn Iyabo Ojo àti Lizzy Anjorin tó ti fi ìgbà kan wà ní àárín àwọn eléré orí ìtàgé nígbà kan rí kó tó di wípé ó kúrò ńbẹ̀ ní ó ti bá bòmíì yọ o. Paul Okoye, èyí tó jẹ́ ọkọ Iyabo Ojo, ó ti gbómi ìjà kaná o. Ó ti kó àwọn dókítà jọ, bẹ́ẹ̀ sì ni ó ti kó àwọn mọ́tò pàjáwìrì, ó ti kó jọ fún ẹni tó bá ṣèṣe àbí tó bá fọ́ lórí àbí tó bá kán lẹ́sẹ̀. Ó ní ìjà orí ayélujára ó ti tó gẹ́, ó ní ariwo ti tó gẹ́, ó lóun ò fẹ́ ìjẹ ẹnu. Ó ní tí wọ́n bá kúkú fẹ́ jà kí àwọn méjèèjì kí wọ́n bọ́ síta, kí wọ́n lura wọn lálùdójúbolẹ̀. Ó ní kí wọ́n lura wọn ní àlòkán lọ́rùn. Paul Okoye ó tẹ̀síwájú, ó ní ọ̀fẹ́ kọ́ ló bá dé o. Ó lóun ti ṣe ètò owó tó tó 10 million naira kalẹ̀ fún ẹni tó bá ja àjàbọ́, fún ẹni tó bá jagun ìjà yìí. Ó lóun ó sì gbé owó náà, òun ó gbé fún un. Gẹ́gẹ́ bí nǹkan tí Paul Okoye tó kọ sórí Instagram page ẹ̀ láti pe àwọn ọmọ Nàìjíríà rere èyí tí wọ́n bá fẹ́ kópa àbẹ́ èyí tí wọ́n bá fẹ́ wòran láti fi pè wọ́n níjà. Gẹ́gẹ́ bó ṣe kọ sí orí Instagram page ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì, ó ní Lizzy Anjorin vs Iyabo Ojo. Ó ní winners take all 10 million naira home. Ambulance doctors provided. Enough said. Let's get into the boxing rings. Powered by Polo and One African Global and Upfront and Personal. Gẹ́gẹ́ bí nǹkan tí Polo, èyí tó jẹ́ ọkọ Iyabo Ojo, tó kọ sí orí Instagram page ẹ̀. Ó ní ìjà tó wà ńlẹ̀ yìí, ó ní kì í ṣe ìjà ẹnu rárá. Ó ní kí wọ́n bọ́ síta, ó ní kí wọ́n wá fi agbára hàn. Ó ní kì í ṣe ọ̀rẹ́ ẹnu rárá. Ṣùgbọ́n kinní kan, òun ló dá wa lójú. Ó ní wípé ọwọ́ òdùn ẹnìkan ju ara wọn lọ. Àjàjà tó bá wá lọ jẹ́ ara tó ti já màgbákò, ara tó ti lo pọ̀nmọ́ funfun, ara tó ti lo ọpọlọ làtí tí gbogbo ara náà ti já bútẹ́bútẹ́, ara tí kírìmù ti bà láyé jẹ́. Ẹ rí wípé tí ìkúkú kan àbí bíi 2 sí 3 tó bá barú ara bẹ́ẹ̀, ẹ rí wípé irú ara bẹ́ẹ̀ ó ti wá padà já màgbákò finally. Àjàjà tó bá wá lọ jẹ́ wípé ẹlẹ́sẹ̀ kan àti àbọ̀ ó wà láàrin àwọn méjèèjì, tí wọ́n bá lọ mú akọ ìkúùkú tí wọ́n jù bá ẹsẹ̀ kejì, àbẹ́ rí wípé ni wàhálà bá dé, lolúwa rẹ̀ ó bá dẹni tí wọ́n mọ̀ gbé sínú wheelchair tí wọ́n mọ̀ tì káàkiri. Ẹ̀yin èèyàn mi nílé lóko, tá a bá gbàgbé ìjà ọlọ́jọ́ pípẹ́ ó ti wà láàrin Iyabo Ojo àti Lizzy Anjorin látàrí fídíò kan èyí tí Iyabo Ojo tó ṣe jáde níbi tí ó ti ń ṣe ìpolówó fún arábìnrin tí a porúkọ rẹ̀ ní Fọlá Tinubu nípa art bra èyí tó ń tà. Eléyìí ni Lizzy Anjorin rí tó wá sọ wípé o nínú fídíò ọ̀hún òun ni Iyabo Ojo ń bá wí. Látìgbà náà ni wàhálà ti dé, látìgbà náà ni ogun ti bẹ̀rẹ̀, látìgbà náà ni Lizzy Anjorin tó ti ń pe Iyabo Ojo ní oríṣiríṣi orúkọ. Kódà ó fún un ní sẹ̀pẹ̀tẹ́rì, ó fún un ní òbò sùlélé, kò sí orúkọ tí ò pé tán. Lizzy Anjorin ó tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó mọ̀ wípé Iyabo Ojo olópa Mohbad èyí tí wọ́n gbẹ̀mí rẹ̀ ní òjijì. Lizzy Anjorin jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó mọ̀ wípé Iyabo Ojo ló pa. Kò tán síbẹ̀ o. Ó tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó mọ̀ wípé ìṣe ni Iyabo Ojo ń fẹ́ Naira Marley. Ẹ̀yin èèyàn, ó lóun àti ọkọ rẹ̀, ó lóun ni wọ́n jọ sowọ́pọ̀ tí wọ́n pa arákùnrin náà Mohbad. Ẹ̀yin èèyàn mi, kò tán síbẹ̀ o. Ó tún tẹ̀síwájú, ó ní Iyabo Ojo ó ti bá gbogbo àwọn olóṣèlú èyí tí wọ́n lówó lọ́wọ́ tó wà ní ìlú Nàìjíríà, ó ní ó ti bá wọn sùn tán. Ó lóun àti ọmọ rẹ̀ ó ní ṣe ni wọ́n máa ń ṣe threesome. Ẹ rí wípé eléyìí náà ga. Lizzy Anjorin kò dúró síbẹ̀ o, ṣe ló tẹ̀síwájú. Ó tún jẹ́ ká mọ̀ wípé Iyabo Ojo ló ní gist lover tó máa ń tú àṣírí gbogbo àwọn eléré orí ìtàgé èyí tó bá ṣe àṣemáṣe tó máa ń gbèdí wọn síta. Ó ní Iyabo Ojo ló ní, kò sí orúkọ èyí tí Lizzy Anjorin
èyí tí ò pe Iyabo Ojo tán. Ìdí nìyí tí Paul Okoye ọkọ Iyabo Ojo tó fi fárígá, èyí tó fi faraya, tó ní tó bá fẹ́ dogun kó dogun. Ó ní ìjà èyí tí wọ́n ń jà ní orí ayélujára yìí ó ló ti tó gẹ́. Ó ní kí wọ́n kúkú bọ́ síta kí wọ́n wá fi agbára wọn hàn. Lára àwọn nǹkan tí àwọn èèyàn sọ ní orí comment section, ẹnìkan tí ó pera rẹ̀ ní Zee, ó ní enough of the fight, I am in support. Ẹnìkan náà tó tẹ̀síwájú ó pera rẹ̀ ní Olúwayẹmisí Adéọba, ó kọ síbẹ̀ ó ní just make sure say no one carry juju come o, I know one of them will use a ring fight. Ẹ̀yin èèyàn ẹ rí ẹnìkan náà tẹ̀síwájú ó pera rẹ̀ ní Joyce Linda, ó kọ ó ní I am rooting for Aunty Iyabo. Ẹ wo ó pọ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí oníkálukú ṣe kọ. Wọ́n ní àwọn fi ọwọ́ àwọn sí, àwọn fi ẹsẹ̀ àwọn sí, àwọn fi gbogbo ara àwọn sí irú ìjà bẹ́ẹ̀ yìí pé kódà bóyá nǹkan tí ń rùn ńlẹ̀ yóò tán. Ẹ̀yin èèyàn kódà wọ́n tún tẹ̀síwájú wọ́n jẹ́ kí Paul mọ̀ wípé láàrin àwọn méjèèjì kún ó yẹ̀ wọ́n wò dáadáa torí pé àwọn mọ̀ pé ẹnìkan wà láàrin wọn tó jẹ́ olóògùn ipe kó mọ̀ wá mú òkà rẹ̀ èyí tí wọ́n ti rẹ́ ó ní kó mọ̀ wá mú wá síbi ìjà yìí ipe kún ó yẹ̀ wọ́n wò dáadáa. Tá a bá gbàgbé agbẹjọ́rò Iyabo Ojo ó fi ìwé ránṣẹ́ sí Lizzy Anjorin, ó fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ó fi kàn án. Wọ́n sì ní kí Lizzy Anjorin kó jáde sí ìta gbangba kó wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Iyabo Ojo fún ẹ̀sùn èyí tí ò lẹ́tọ̀ọ́ èyí tó fi kan Iyabo Ojo. Ó ní tí ò bá ṣe bẹ́ẹ̀, ó ní Lizzy Anjorin ní láti san owó tó tó 500 million naira fún ìbanilórúkọjẹ́ èyí tí ó fi kan Iyabo Ojo. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, abẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní tán bọ̀rọ̀. Eléyìí ni ìròyìn èyí tí a ní ká mú wá sí etí ìgbọ́yín. Kí ni nǹkan tẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́. Ẹ má gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn videos wa, ẹ má bá wa like, ẹ má bá wa share, ẹ má bá wa comment, ẹ sì má follow page wa ní gbogbo ìgbà èyí tí a bá ti ju àwọn videos wa. Èmi ọmọ yín náà ní orúkọ mi ò yí padà. Kí ló ń trending? Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.